gbogbo àwọn wọ́n ní hidden agenda. Gbogbo àwọn bàbá tó dé bọ̀dá Adéyẹmí gbogbo àwọn ìyá gbogbo àwọn ìyá wa. Wọ́n ní hidden agenda wọn dẹ̀ ní àwọn tó ń sponsor ẹ̀ abroad lọ́wọ́ bọ̀bọ̀ tó ń pè ní ọlọ́ba kìíní kan yẹn. Me, I can assure you I have about 3 friends that they are working with Nigerian government, and I can model sọ fún yín wọ́n ti ń write German consulate kìíní kò tí jẹ́ kí sọ́sì tà nísìn wọ́n ti ń write German consulate bọ̀bọ̀ yẹn ò ní citizenship níbẹ̀ yẹn o. Inshallah bí kúdírátì láì lágbára Ọlọ́run wọ́n fi ránṣẹ́ sílé Adélé ọmọ ìlú kan náà lèmi pẹ̀lú ẹ̀ ọmọ ìlú kan náà lèmi pẹ̀lú ẹ̀ Adélé tí ò bá délé yẹ bàbá ẹ̀ mọ́mọ́ náà lè yá ẹ̀ tí ò bá délé yẹ yóò máa délé ní next year tí ò bá délé ọdún ìtì ẹ̀ ní yá yìí ní ó délé ẹ̀ fílẹ̀ ó máa délé next year. láìlọ́nù ló fi kẹ́rù wálé o láìlọ́nù. Wọ́n ní hidden agenda. Kò dá o ajẹ́ lo polybag ẹjọ́ ẹjọ́ lo polybag. Àmọ́ ẹ̀yin tọ́lọ̀ wá fún wa ẹ̀yin náà tẹ̀ dàbí lion fún wọn cause ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ó ti ń bà wọ́n báyìí nísìn. And the reason why they are doing all this thing gbogbo èmi ni olóríṣà adé nídìílé Yorùbá ó ti ń decline. Like seriously ó ti ń decline. Àwọn tó jẹ́ Christian tó wà láàrin wọn náà ẹ mọ̀ pé àti ilẹ̀ làwọn yẹn ti ní hatred fúri ara wọn láyé ṣe Islam. Wọ́n jọ sọ fún fẹsọ lẹ́ẹ̀kan nìyẹn. So gbogbo nǹkan tó ṣe is enmity against Islam. Àwa ni kẹmà wà jẹ́ kí àwa ni kẹmà yẹ ká lójo cause àárọ̀ yìí I was able to stumble sínú platform wọn kọ láàárọ̀ yìí. Orin tí náà keep tó kọ lálẹ́ àná pé Anobi náà ni o Muhammad náà ni o ẹni Adéládé tá a ṣàlẹ́ṣà. Bọ́ọ̀ orúkọ mi wọ́n rò bí ara wọn ni mí. Mo kọ̀ wọlé báyìí for almost about 5 minutes nǹkan tí mo kọ nìyẹn mo wọ́n kọ́kọ́ dákẹ́ ná ó wá wò pé kí lélẹ́yìn tó ń kọ fún wa látẹ̀kọ́ tí wọ́n dẹ̀dá wọ́n níjà dànù wọ́n ní ẹ̀ lè jà Anobi tó kí gbogbo ní kẹ pé mítì lé lórí báyìí ẹ̀ dẹ̀ ní sùn kọ gbogbo àtòrú lọ́ti wà níbẹ̀ 5 o'clock ní máa ṣiṣẹ́ níbi iṣẹ́ láàárọ̀ ẹ̀ mo ní ẹ̀ ní sùn kò sórun fún gbogbo yín mọ́ ìdààmú ti dé báyìí nísìn ìdààmú ó ti dé báyìí nísìn ẹ wá jẹ́ ká wo ọ̀rọ̀ àdìtà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní ọmọ àlùjànnà láti máa ṣiṣẹ́ àlùjànnà àtà títí tẹ́ pé ìgbọ́n kan ló kù báyìí tó fi wà àlùjànnà náà bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọ náà òun lọ́ra àwọn pípù yìí o wàláì aburú ló dé bá wọn ẹ wá jẹ́ ká fún wọn sallallahu alayhi wa sallam aburú òun ló dé bá wọn kọ́sọ́bá ní ká padà sínú ọ̀rọ̀ ilé ayé gangan fúnra ẹ ká tiẹ̀ wá Áfíríkà tàti wá pẹ̀lú àwọn àtàǹjà pé Nàìjíríà it was the best country in Africa. àti stable page yìí báyìí. òun ni Morocco. bẹ́ẹ̀ni. The best country in Africa òun ni Morocco. The first university ever in the world. Yeah, Morocco. The best university ever in the world. Morocco. Lẹ́yìn Algeria. Ó tẹ̀lé tí wọ́n ṣe àwọn àánú nísìnyí o. Sàmà lẹ́kùn ṣé kìí ti sọ pé bátìrì àwọn ti lọ. lẹ́yìn àfọ́ olóṣè ẹ̀yìn àfọ́ àwèrè yìí ó dàbí ẹsẹ̀ márùn bí wọ́n pé inú Nàìjíríà lẹ wà inú Nàìjíríà làwọn tẹ́ fẹ́ lọ gbé wà kí lẹ̀ ń sọ lọ́rọ̀ tí ò dùn yìí ìwọ ní èèyàn mẹ́ta ní government department tó ń ṣiṣẹ́ wọ́n ń kọ petition sí German embassy ẹ ń ṣí ere ní ṣé ẹ tẹ̀ máa ń rò bí arọ wèrè tẹ́ ń pa yìí àwọn ará ṣalámọ́sílẹ̀ ń pa fún ni ṣe rí ní yíyẹ yìí sí next year tí alọ́ba ò bá dénú Nàìjíríà olórí ọmọ àlè ni Anobi Muhammad àti Allah àti Jubril mo tútù sọ ní yíyẹ yìí tá a wà yìí 2024 àti 2025 tí alọ́ba tí wọ́n bá gbé wá sí Nàìjíríà olórí ọmọ àlè ni Anobi àti Muhammad ẹ kò máa jáde wá sórí internet ẹ kò dẹ̀ máa parọ́ fáwọn èèyàn Germany gan tó jẹ́ pé wọ́n ti fẹ́ wó chọ́ọ̀chì tán wọ́n ti fẹ́ wó chọ́ọ̀chì àti mọ́ṣáláṣí wọ́n ti fẹ́ wó tán wọn ò ní táìmù òṣì tẹ́ ń ṣe yẹn àwọn believe lórí nǹkan tó máa ṣe tó máa mówó wọnú country wọn àwọn kan kó ṣìgìdì jọ sí Mẹ́kà wọ́n ní kẹ́yìn máa fowó wò ẹ̀yin náà wá ń ya wèrè lé lórí ṣé bẹ́ẹ̀ lọ sí school ẹ ṣe gbọ́pọ̀lọ́ yín kalẹ̀ kẹ́wọ́n pé ṣètàn tẹ́ ti ń sọ̀kò fún láti ọjọ́ etí òkú ṣé èèyàn ni àbí ẹranko ẹ ń ṣí ere o ẹ ń ṣí ere ṣá
ẹ̀rọ bẹ́ẹ̀ gbogbo ìlú ló máa jọ̀lú Nàìjíríà tí ò nófin tó jẹ́ pé àtọwọ́dá lẹ̀ ń ṣe òfin fúnra yín ni. Germany lẹ́fẹ́ lọ bá pò àwọn gan tó bá rí yín gan Boko Haram náà ń pè yín ẹ̀yin Muslim. Germany ajẹ́kẹ́ wá bọ́ǹbù ìlú àwọn ẹ kó sì dànù jọ ẹ kó sì dànù. Ó lè sòótọ́ kò sóòótọ́ kankan nínú ọ̀rọ̀ yín kò yẹ kí n sọ ní gbangba o gbà tó jẹ́ rọ́ ló ń pa kí ló tẹ̀ máa sọ ní gbangba kí ló tẹ̀ ní sọ ní gbangba. Ẹ tiẹ̀ sòótọ́ ẹ fi ọjọ́ kan ẹ̀yìn àfọ àwèrè yìí ta ní nínú Nàìjíríà bó tiẹ̀ jẹ́jọ́ kan ẹ fi sòótọ́ ẹ kó sì dànù ẹ ń rùn jàre ẹ ń rùn torí pọ́n tó àṣírí Anobi mọ̀ọ́mọ́ àtàláǹsì gbogbo nǹkan tẹ́ fi pamọ́ sínú Quran ẹ wá fẹ́ kú ẹ kú dànù Alọ́bọ̀ ò lè wá Nàìjíríà dey play you go explain time.